Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Ó mà ga o. Wọ́n ní nǹkan tá a rí gbọ́ léèdí o. Wọ́n ní kábíyèsí kó la ọ̀pá àṣẹ mọ́ Mariam, olórí Mariam lórí. Nítorí pé àrífín Mariam ti pọ̀ jù. Kóun máa sọ̀rọ̀. Kí Mariam kó máa dá sí ọ̀rọ̀ tó ń sọ. Kó máa jágbe mọ́ òun lórí irú àrífín wo nìyẹn. To the extent pé ṣe ló lọ bíìdì mọ́ kábíyèsí lọ́rùn tó dẹ̀ já. Bínú ṣe wá bí kábíyèsí nìyẹn. Ó ṣe la kíní mọ́ lórí nìyẹn. Ó ṣe dákú gbọ̀rọ̀gọ̀dọ̀ nìyẹn. Wọ́n ní kí máa ṣe kékeré. Bí bó ṣe dákú yẹn, ó fẹ́ wọ 45 minutes to 1 hour tó dákú. Pẹ́pẹ́lọpẹ́ pé ìyá Nífá wà around. Ìyá Nífá ní nǹkan kan ò ní ṣe. Wọ́n ní kábíyèsí ẹrú tiẹ̀ tí ń ba kábíyèsí gbà. Ṣé kìí ṣe pé lady yìí ó fẹ́ pa ẹ́? Kí máa ṣe kékeré o. Wọ́n ní ìyá Nífá ní kò ṣe pé irọ́ ni. Wọ́n ní láì fọ̀rọ̀ gún fàyèwọ̀ tó 45 minutes to 1 hour kó tó jí o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n nígbà tó wá jí pé ẹrú tiẹ̀ ti ba kábíyèsí pé àbí kó òun máa gbé lọ sí hospital pé ìyá Nífá ní kan fi rẹ̀. Ó máa jí fún rẹ̀. Tó ń gbà tó dẹ̀ jí, wọ́n ní ṣe ló wá ń wò 5. Ló ń wò bí ìtajà mi ló pa ọ́. Ló bá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní lọ sí inú ilé. Wọ́n á lọ sí inú ilé kó wá bá anybody sọ̀rọ̀. Pé tó wá ní, ó ní so ìyẹn pé kábíyèsí fẹ́ pa òun. Kábíyèsí fẹ́ ṣe kíní, kábíyèsí fẹ́ ṣà òun. Kábíyèsí ní, àsìkò tó máa padà sílé yín leléyìí o. Torí òní wá kú sí inú ààfin òun. Òun ò dẹ̀ ní ló kú yàn lọ́rùn. P'Ọlọ́run má jẹ́ a rí. Tó bá pé ó gba bẹ̀ ṣe kíní sí, ó máa kó bá òun. Wọ́n máa ní kábíyèsí ṣe kíní. Òun ò gbọdọ̀ gbórúkọ burúkú pé kó wá máa ṣe kó máa lọ́lẹ̀ wọn. Kó máa lọ́lẹ̀ wọn torí wọ́n le lóhùn ò lọ. Òun ló mọ nǹkan tó dùn mọ́ òun ní ààfin, ní palace. Pé kó wá máa lọ o. Kó máa dáràn sí òun lọ́rùn. Wọ́n ní gbogbo àwọn òjòyè wá bẹ̀rẹ̀ sí ní sọ pé obìnrin yìí ṣé kìí ṣe pé nǹkan mìí wà nínú ayé ẹ̀. Tó sọ pé ọwọ́ ẹ̀ ló máa fi ṣe rẹ̀, nílé yín dẹ̀ ló máa ti ṣe. Wọ́n sọ̀rọ̀ burúkú sí i. Wọ́n náà sọ̀rọ̀ burúkú sí Mariam. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Nígbà tó jẹ́ pé wọ́n le lọ Ọlọ́run ló mọ nǹkan tó ń wà. Wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn ni. Tí wọ́n á dẹ̀ fẹ́ fọwọ́ ara wọn ṣera wọn, wọ́n ní kìí ṣe ààfin kábíyèsí náà máa ti ṣera wọn. Pé wọ́n ní kan vacate. Ṣé kábíyèsí ò wá lè pàṣẹ fún wọn ni? Àwọn tó ń rò pé bóyá wọ́n á enjoy nílé kábíyèsí. Wọ́n mọ̀ wípé kìí ṣe enjoyment nìkan. Wọ́n ti ẹ̀ bá wá pé wọ́n fẹ́ ṣera wọn léṣe ni. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bí kábíyèsí ṣe hit kíní mọ́ lórí ni ọlọ́pàá àṣẹ yìí. Ẹ rí pé ọ̀daràn làwọn people yìí. Ọ̀daràn ni ẹni tó fẹ́ kó bá náà ń wá. Wọn ò dẹ̀ lè rí kábíyèsí wa kó bá o. Ṣé ó yé wa ń sìn? Wọn ò lè rí kábíyèsí wa kó bá. Because eléyìí lágbára. So, ṣé mo sọ fún wa? Because Mariam, after tán ó ti bú bàbá rọ́pò. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé ó tún wá ń bú kábíyèsí. Ẹ rí pé àrífín yẹn pọ̀. Nígbà o, kábíyèsí ò sí ẹ̀ nígbà. Kí Mariam wá máa lọ torí àwọn èèyàn tí ń sọ. Wọ́n sọ àwọn tó comment pé ṣé kábíyèsí ò lè pàṣẹ ni? Kọ́ bọ́ndùlù àwọn obìnrin lórí yẹn kúrò láàfin. Àbó dìgbà tí wọ́n bá ti dáràn sí kábíyèsí lọ́rùn kí kábíyèsí tó mọ̀ pé òun máa lé àwọn túláàsì
àwọn àjèjì obìnrin yẹn kúrò ní ààfin. Wọ́n tó wá pé ó lọ ṣe bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ tó pé ṣé kábíyèsí máa ma sọ wípé òun pity ẹnìkan àbí òun ò pity ẹnìkan. Thank God ọkọ gbogbo wọn ti yọjú. Kí ló yẹ kí kábíyèsí ṣe? Ó yẹ kí kábíyèsí lé gbogbo àwọn ọmọ pé kí kábíyèsí mọ bó ṣe fẹ́ lé wọn dànù. Because eléyìí ti lágbára jù o. Eléyìí ti lágbára jù o. Àwọn olórí tó jẹ́ pé Tọ́yìnkù. Kábíyèsí kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kán béèrè lọ́wọ́ kábíyèsí pé kí ló ṣẹlẹ̀? Kí làwọn people yẹn ń wá láàfin? Kí làwọn people yìí ń wá láàfin tó fi jẹ́ pé bóyá wọ́n kàn ń dáràn síra wọn lọ́rùn láì ṣe kábíyèsí. Èyí ọmọ, àwọn kan wọ́n rí ọmọ náà bí. Because wọ́n ti mọ̀ pé wọ́n ti bí gbogbo nǹkan tán ní, wọ́n ti bí ìfun àtẹ̀dọ̀ wọn, wọ́n ti bí sílẹ̀. Wọ́n ti kọ́ tó wá sáàfin. Ṣé kábíyèsí náà ní kí wọ́n á fún ní wàhálà ni? Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n tiẹ̀ ti bí, àwọn tó tiẹ̀ ti bímọ tó bímọ. Wọ́n á máa sọ pé wọ́n fẹ́ àwọn ọmọ yẹn ń sìn pé ìyẹn ló ń wò lójú láti lè takú sí ààfin. Èyí tó tún bímọ, ó tún gbé ọmọ àlè wá. Òun náà tún takú sáàfin. Eléyìí lágbára o. Eléyìí lágbára, gbogbo agbára òkùnkùn, gbogbo agbára kágbára tó victimize kábíyèsí àti Naomi ní palace yẹn. Káwọn ogun ọ̀run kán bá wa ṣe wọ́n ṣìkàṣìkà o. Torí eléyìí pọ̀ jù, eléyìí lágbára jù. Àwọn yìí kan náà lóríṣiríṣi lọ́tùn. Ẹ rí pé drama tó wà ní ààfin yẹn ó léke ǹkà. Ṣé títorí ẹ̀ náà ṣe sọ pé àwọn ò ní lọ? Wọ́n tó wá máa dáràn síra wa lọ́rùn. Wọ́n ò ní dáràn sí kábíyèsí lọ́rùn. Wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Tógo bá ń jẹ́ t'Ọlọ́run. Wọ́n á dẹ̀ fẹ́ ṣera wọn kì í ṣe ààfin. Wọ́n ti máa ṣera wọn. Olúkálùkù wọn padà sí ilé bàbá ẹ̀ àbí ilé àlàáfíà. Bẹ́ẹ̀ ni. K'Ọlọ́run kó ṣàánú wa o. Kí kábíyèsí tètè dispatch wọn o. Kó tètè dispatch wọn torí àwa náà fọwọ́ sí pé kí kábíyèsí kó dispatch wọn. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa torí eléyìí lágbára. Ẹ bá wa fi sí comment section. Ẹ bá wa like, kẹ bá wa share, kí ẹ dẹ̀ bá wa pín. Ẹ love ẹ. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dá sí kí kábíyèsí dispatch àwọn people yìí torí eléyìí pọ̀ jù. Mo mọ̀ pé ọ̀rọ̀ àwọn people yẹn tiẹ̀ ti sú yín, ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ó sú yín. Bíbélì sọ pé ká má béèrè títí ìbéèrè wa máa fi kún. Until t'Ọlọ́run bá máa tì wọ́n kúrò ní ààfin nìkan náà ló kù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.